Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀. Ọmọ Yorùbá tó ní làákàyè tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó lè ro ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì kó tó di pé ó máa kọ́mẹ́ǹtì tó máa farabalẹ̀ wo fọ́nrán yìí délẹ̀ ni mò ń bá wí. Mi ò bẹ́ẹ̀ ní ọmọ Yorùbá wí. Ọmọ Yorùbá tó pé ó lè digest ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì tó máa wò ó kó tó di pé ó máa kọ́mẹ́ǹtì ni mò ń bá wí. Ẹ jọ̀ọ́, ṣé Yorùbá nation, Yorùbá nation, Oòduà nation táǹkì gbè yìí jẹ́ só lè wáyé? Ìbéèrè kan tí mo ní nìyẹn, ṣó lè wáyé pẹ̀lú gbogbo yìí tá à ń bá kiri? Àti Oòduà nation nìyẹn o, àti ìgbà Yorùbá nation. Ọ̀rọ̀ wa ó ti japáyàwó. Àwa Yorùbá ọ̀rọ̀ wa ti japáyàwó. Àwọn kan ń tẹ̀ lálàáfin, àwọn kan ń tọ̀ lọ́ọ̀ ní Ifẹ̀. Ṣé àpótí tá bá padà gbá tán, ó máa jù bẹ́ẹ̀ yẹn lọ. Àti ìyìnlẹ̀ gbá nìyẹn. So ọ̀rọ̀ mi jọ bí òwe ni. Ẹ jẹ́ ká tún rò. Kò sí àlàáfíà nìyẹn wa àti ìpín, àwọn ò tí ì pín àti orílẹ̀-èdè. Àwọn Ìgbò, àwọn IPOB tó pé Biafra nìkan, wọn ò tiẹ̀, àwọn ọ̀jà sóko, àwọn wá unite Biafra nìkan rán mú. Kò ṣeé ṣe, kò rọrùn fún wọn. Àwọn tún fight war, wọn ti ṣe everything lórí ẹ̀. Ó ti gbọ́ àwọn ọ̀tá àti àá fight war rí, àti ìjà sóko, àwọn kan ní Oòduà nation ni o, àwọn kan ní Yorùbá nation ni o. Yorùbá nation la gbọ́ tẹ́lẹ̀, bọ̀ nísìnyí wọ́n tún kéde pé Oòduà nation wọ́n tún fẹ́ máa ṣe é sìn. Ṣé ó lè wáyé pẹ̀lú gbogbo ìtàn bá kì í? Fúlàní ń pa wá, òró ń pa wá, igbá ń pa wá, àwo ń pa wá, ààrẹ lé nìran o, ààrẹ náà o. Ọba kan ló tóbi jù, ọba kan ni ò tóbi jù. Ọba kan wà lọ́dún, ọba dọ̀bálẹ̀ fún ọba kan ni ohun tá à ń rán nìyẹn. Ọba mi lè jọ bí àwàdà, ó lè jọ bí ẹ̀rín, àmọ́ ẹ̀dọ̀ kì ni ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ẹ̀. Fẹ́ni tó bá nírò òun, fẹ́ni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n, torí mo ti sọ níbi ìbẹ̀rẹ̀ fídíò mi pé ọmọ Yorùbá tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jó lóye tó lè ro ẹ̀rọ lẹ́ẹ̀mejì, àwọn ọ̀jọ̀gbọ́n mò ń bá wí. But fíù tèmi pé àtẹ̀tí ìwùlẹ̀ gbá yìí abọ́lọ̀ wà unite kí gbogbo àwọn bàbá kan wọn kó jẹ́ ọ̀kan. But àwọn bàbá yìí gan kì í ṣe pé wàhálà àwọn ọlọ́pọ̀ tó bẹ́ẹ̀ bí àwọn ọmọlẹ́yìn tí a wà online, àwa là ń dàrú. Àwọn bàbá yìí kò sẹ́yìn kan tó sì tàùn síra wọn lọ títì. Ẹ̀yin lẹ́ ń gbé kì í, ẹ̀yin lẹ́ ń dà wàhálà mú. Àti ìgbà tó yẹ ká wá unite káwọn kìíní ó wí pé a serious, ká wá mọ next step, strong steps tá a máa gbé tí kí ni máa fi wà happen. Ṣe léèyàn ẹnìkan wí bákẹ́, ọba kẹsẹ̀ bákẹ́, àwọn àṣìṣe ọba yẹn, àwọn àṣìṣe ọba là ń sọ tí ó dẹ̀ make sense tí wọ́n mọ ọkọ̀ dání. Ìjẹ́ra àwọn Ìgbò kò mọ sáṣìṣe àwọn ọba wọn, ìjẹ́ra àwọn Ìgbò kò mọ àwọn tó bá jẹ́ra kò mọ sáṣìṣe wọn, kò sí. Àmọ́ àwa Yorùbá, Ọlọ́run ló mọ nǹkan tó ń bá. Ẹ bá mi share fídíò yẹn pín ká, èmi ò ní rí jù báyìí lọ. Wọ́n tó bá máa bú mi, èmi náà bẹ́ẹ̀ lè fún ẹ. Ẹni tó bá sọ̀rọ̀ tí ò dá máa sọ fún padà. Mi ò rán èèyàn, mi ò rẹ́gbẹ́ ìgbọ́ follow me by force. Tó bá sọ̀rọ̀ tí ò ṣe, tó bá bá mi máa bá bẹ́ẹ̀ nínú comment section yẹn, máa ti dẹ lóhùn. Ẹ bá mi share ọ̀rọ̀ tó bá tẹ́ lọ́rùn.